tún rẹ́dí owó ti àti pé ó tún ti ẹ̀fẹ̀ lọ́sà mẹ́rin sùn ẹ̀ka jà ẹ̀ lọ ó tún ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ ṣe. My comment, Eniba, why now? Why ti ọba ṣe gba máìkì lọ́wọ́ ẹ̀? Why ti kiri kan? Mo ní sáyẹ̀nsì lọ. Ọkàn fẹ́ torí bàrí màdé ló ń kọ́ mi lọ́wọ́. Ọkàn fẹ́ káwọn èèyàn kàn mọ̀ pé mo wà ń bẹ̀ náà ni wọ́n ṣe gbé máìkì fún mi. A lot of dirty comments làwọn èèyàn text mi náà sọ sí mi lórí ẹ̀. Kiri kan mo ṣàtẹ̀ deliver nǹkan tó pè mí pé kí n wá ṣe níbi tó má tẹ̀lé gba máìkì. Ó ti sọ ẹni bàbá mi sọ pé sáyẹ̀nsì lọ rẹ̀ bí ó ti sọ sí mi létí. Bọ̀ kò lè yí àwọn tí wọ́n ṣiṣẹ́ wa àwọn máa rí bí ẹni pé ó ń ṣe bá kan sí mi ni kò lè rí bẹ́ẹ̀. Nínú àwọn olórin obìnrin yẹn ta ní a lè pè é gẹ́gẹ́ pé kò sí kí ìlara máa wà fún àpẹẹrẹ láàrin ìgbà kan láàrin Pasuma àti Òṣùpá ta ní ẹni pè gẹ́gẹ́ bí ẹjọ́ máa ń ta kàngbọ̀n tó yẹ pé obìnrin síra yín tó yẹ pé tó jẹ́ gẹ́gẹ́ bí onílára àbí nǹkan kan tí ẹ. Ó dẹ̀ jẹ́ orogún òun náà ni. Tó dẹ̀ pé orogún òun náà ni. Mi lè sọ pé ó ní ìlara bí a kì í sọ pé orogún òun náà ni mo fẹ́ pè. Bàbá kì í tá àjọ mi ní lára kí ló fẹ́ ṣe fún mi. Then a ti ṣètò gbogbo àwọn ọ̀rọ̀ náà nígbà yẹn bí a kì í sọ pé Fatima. Bẹ́ẹ̀ ni ní táìmì yẹn I don't know mi ò mọ nǹkan tó ń ṣe ní táìmì náà. But now I think she's okay. Torí tó bá rí bí sí ó ti di ṣe dáadáa sí mi, ó máa pè mí, ó máa bá mi sọ̀rọ̀ ẹ mọ̀. So èmi ni mo rí tó gbé ọwọ́ bẹ̀, owó dẹ̀ ti fi káàmù rẹ̀. So far so good. How many albums? Let's see. Ìyá mi ti gbẹ̀dà London Royals. Kíjìpá attitude ìfẹ́ dùn mẹ́fà máa. Èwo lẹ fi wọ́n last night? Èwo ló gbé wọ́n last night? Tó gbé mi wọ. Tẹ̀bi di ló fi kíkà mi fún mi kó fún lórúkọ táwọn. Mi ì lè sọ pé àwọn rẹ́kọ̀dù mi ló gbé mi o. Kí ló wá gbé? Mo máa sọ wípé live ló ń gbé mi àti stage. Torí ìgbà yẹn stage pọ̀ gan-an gbogbo yẹn agboolé Fuji ò ṣẹ́tù kò ṣẹ́tù so time yẹn àwọn shows ti bá ń lọ ṣe mọ̀ pé àwọn marketers ṣì dúró dáadáa gbà yẹn marketers mẹ́rin márùn lè wáyà ṣẹ́kọ̀ọ́ tọ́mọ máa jà sí tọ́mọ máa ṣe gbogbo ẹ̀ àwọn yẹn lórí lè gbé mi because gbogbo rẹ́kọ̀dì tí mo sọ yìí èmi ni mo máa ṣe rẹ́kọ̀dì mi fún ara mi. Ẹ̀rẹ́ ló wọ́n pa. Mo máa ń rí nínú ẹ̀ mi kì í rí gbogbo ẹ̀ àwọn ọmọdé pásítọ̀ ń bọ̀ tí mo máa jẹ rẹ̀. Nínú àwọn kẹsẹ̀ ìtẹ̀lẹsẹ̀ pé kan ní ìyá mi kí ló tó fi jẹ́ ìyá mi tó fi jẹ́ bàbá mi gbọ́. Ẹ mọ̀ pé gbogbo ọmọdé náà kò sí nǹkan kan tó máa kọ́kọ́ lanu pé màmá ni dẹ́ni ń tẹ́ bá jọ ń wà gbogbo ìgbà àsìkò tí mo fẹ́ ṣàbọ̀ mi bàbá mi ò sí láyé èmi àti ìyá mi lára. Ìwà lè rántí wọn. Mo rántí wọn ṣùgbọ́n ìyá mi yẹn ló wà lọ́kàn mi láti ṣe. Ọkọ yín onífújì ní iṣẹ́ ayé lẹ́yìn sí báwo lẹ́yìn pàdé báwo lẹ́yìn má nìdílé. Bá ṣe pé ẹnu iṣẹ́ mi náà mo ti pàdé ọkọ tí mo fẹ́. ẹ̀sọ̀ rẹ̀ gbé báwo lè ti pàdé báwo lè. Ẹnu iṣẹ́ mi ni mo ti pàdé ọkọ tí mo fẹ́. Báwo lè gbé sun yín báwo lè yẹn hàn kí lè rí mọ́ lára kí lè rí mọ́ lára. Wọ́n ti sọ pé owó lobìnrin mọ̀ agbo ni mo ti pàdé wọn bẹ́ẹ̀ ni ìgbà tó wọ́n á sábà bí wọ́n máa ń ṣe dáadáa wọ́n máa ń náwó dáadáa wọ́n máa ń náwó fún àrùn ìlànà àsìkò wọ́n máa ń náwó dáadáa wọ́n máa ń ṣe dáadáa sí wa tàbá pé wọ́n pé àláyé afẹ́ play ibì kan afẹ́ ṣe kíní ibì kan wọ́n máa ń wá síbẹ̀ wọ́n dẹ̀ máa ń ṣe dáadáa kó tó di pé mọ̀ pé èèyàn wọ́n ní wá gbà kàrà wá gbà dòdò lọ́mọdé máa fi mú ojú èèyàn bákan náà ni ẹ máa ṣe pàdé ara yín tí ìmọ̀ dẹ̀ domi síwájú kò lè tẹ̀lẹ̀ tútù tó bá jẹ́ ní táǹkì làgbo kìlágbo tí ò kì í yọ owó táwọn lè bá ti dàgbò yẹ ká máa lọ lé ni ẹ mọ orú nǹkan bẹ́ẹ̀ ṣé ó máa kọ ẹnu sí mi ni màá wá dá lóhùn mo ní dá lóhùn náà mo ní dá lóhùn torí kò síbi kankan tí mo pé ilé yóò lè invest sínú mi o. Ṣé wọ́n ti dún sáájú dáadáa. Bẹ́ẹ̀ ni wọ́n kà tẹ̀lẹ̀ tútù gbá yín. Èmi sọ pé nǹkan tẹ̀lẹ̀ tútù gbà díẹ̀ náà ni at least ọkọ mi èmi àti ayé date for like 3 years kí n tó bá kọ̀ bí fún bẹ́ẹ̀ ni. Iṣẹ́ yóò lè kí n fa gómìnà sínú tó. Kò tó pẹ̀lú mi ọkọ mi á wá dáadáa tí wọ́n ti wá wọlé tán bá ní
olè jáde o ìlú àsìkò kan ló máa jáde o ní ẹ̀kíní kan òun lọ sùn lálẹ́ ní ẹ̀kíní kan. kò kí máa ń sábà rí bẹ́ẹ̀ o kò kí sábà máa rí bẹ́ẹ̀ àbáwọn ni mọ́níjà yín. àwọn kọ́ ni mọ́níjà mi torí pé mo ti máa sọ fún wọn síwájú tí bá fẹ́ lọ ibì kan èyí tó bá sì bọ́ sí pàjáwìrì náà nígbà tẹ́ pàjọ́ wà ní àwọn náà ti ní kó bọ́ sí pàjáwìrì àlejò mọ̀ ní wọn sáré làwọn máa wà nílé pẹ̀lú àwọn àtẹ́pálẹ̀ tí mo fẹ́ lọ làwọn náà máa dé tó mọ̀ ọ̀dọ̀ ẹ̀dẹ̀ wà fún àwọn àti ẹ̀ máa wà lé ìlú máa lọ sí fẹ́ lọ. irú èèyàn wo ni. èèyàn dáadáa ní mi. nípa ara yín ìyẹn dáadáa ìwọ ìyẹn dáadáa ìwọ fún ìyẹn dáadáa irú èèyàn wo ìyẹn dáadáa níbà. ọlọ́lá ni mi gbajúmọ̀ dẹ̀ ní ìlú mọ̀ọ́ká ni. nǹkan mo ń sọ. irú temperament irú attitude ìwò lẹ́yìn dáhùn ok ẹ̀yin bìrẹ̀ àìsàn yẹn ní tẹ̀fẹ́ jùlẹ̀ tẹ̀fẹ́ wúrú ẹ̀ mọ́. tí mi fẹ́ wúrú ẹ̀ mọ́ kí o máa ṣe sùmẹ̀sùmẹ̀. máa ní ẹ̀kọ́ bí ń pè mí mo jẹ́ ẹ̀sùn but for this year mo really fẹ́ ṣe kí ló ṣẹlẹ̀ I don't want grief for anybody mo fẹ́ ṣe I don't want grief for anybody I'm a calm person tí ìbàdàn tó sọ fún mi pé kí ló ṣẹlẹ̀ ẹ kiri kan ẹ mọ̀ nǹkan bẹ́ẹ̀ mi ò lẹ́mìí wàhálà mi ò lẹ́mìí wàhálà. kí lẹ mọ̀ pé ẹni bá ọlọ́run jogún ní ìfún ẹ̀ ìwà ilé mo láìkẹ́ ọlọ́run jogún ẹ̀ fún mi mo láìkẹ́. mo láàánú. kí ni ẹ̀ ń ṣe fún iṣẹ́ ní dáríjì yá ó dọ̀run àní eléyà lè parí ó di ọ̀run. bóyá téèyàn bá ń kéré mi. ìgbà wo ló tẹ́ bẹ́ẹ̀ lóyún. bẹ́ẹ̀ ni. tó gba ìgbọ̀kọ̀ yín kọ́. yes mo lè gba gbogbo nǹkan disrespect I won't take it. tó wàá gbọ́kọ̀ yín kọ́. kí ni gbọ́kọ̀ wá padà wálé wá bá mi nígbà tó yẹ kó máa gé sọ wá padà wálé wá bá mi tó bá dẹ̀ fẹ́ra wọn jù lọ́kà lọ mẹ́rin lọ́rùn mi kí ìtọ́jú àti àmójútó tèmi àtàwọn ọmọ mi tí ó bá ti yẹn jù. tòun bá fojú tẹ́lẹ̀ lóyún ó máa ń dùn yàn. ó máa ń dùn mí gan. kábílẹ̀ kájẹ ni àbí ẹ fún àwọn èèyàn lórí ká mọ̀ pé ẹni bá rìn bá sọ̀rọ̀ látàrọ̀ fún ayé ara rẹ̀. ó yá títí ùdẹ sẹ́ni kejì báwo ló ṣe rí ǹjọ́ wà pa ṣé kò nẹ́nì kankan lára o àtìtì ùdẹ sẹ́ni kejì báwo ló ṣe rí ǹjọ́ wà pa ṣé kò nẹ́nì kankan lára o ìwà ọmọ ló máa mọ ọmọ ṣòkì gbẹ́ wọn níwọ̀ èèyàn ò dáa ẹ̀yin sọ pé òjò ló pa bójò bá pa ni kò pọ́sibù kó pa wá ẹni ìdànù lára ẹni tí oníwà kò ní nìyẹn ẹni burú mọ̀ ó kọ̀wé ènìyàn tá sọ fún ni pàrónú ẹ kó pọ̀dọ̀ fínú ẹ káwọn èèyàn yé sá fún ẹ ẹ̀yin tèmi nu lé Yèyé Níbà náà ní síyọ̀ Yèyé Níbà Tosin mo kí everybody globally gbogbo èèyàn mo kí everybody èyí tẹ́wọ́ mi lókè òkun àti Nàìjíríà tiwa níbikíbi tá a ti ṣe káàárọ̀ ojíire mo kẹ́yìn náà mo lè kí gbogbo àwọn tèmi tó wà pẹ̀lú mi nítorí pé mo lè dárúkọ tán gbogbo àwọn akọ̀ròyìn àwọn jònájòná Owutu FM Owutu FM bó ṣe rí ojú tó lé bó ṣe rí Báṣọ̀run RS Entertainment ọ̀gá tiwa Jọ̀nà Autos RS ọ̀gá tiwa Akéde News Akéde News Jọ̀nà Autos Akéde News Jọ̀nà Autos mo káwọn ọ̀nà Akéde News mo kó rèété náà bó tẹ pẹ́ dárúkọ rèété Owutu FM ok yìí ló Owutu FM wow nice one a jẹ́ pé ìmọ̀kìsí rẹ́kọ́ọ̀dù kárẹ́ǹtì bẹ́ẹ̀ pa mí má ìsọmọlórúkọ ìgbéyàwó ìṣílé a máa ń ṣe ìpolówó ọjà náà wọ́n máa ní ká ṣe jíngù fún product wọn àbá gbogbo ẹ̀ pátápátá ni mo máa ń ṣe. nọ́mbà náà lè pè é sí. wọ́n lè pè mí sórí 08030805307. ìpínlẹ̀ kan sí. 08030805307. Owutu FM Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.